Gbogbo abiyamọ ayé ẹ dákun ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ bá tọ́ àwọn ọmọ ilé ẹ jọ̀ọ́ abẹ̀bẹ̀ ni ẹ mọ̀ ní wàánú ẹkún ayé ẹ mọ̀ ní wàánú ìdààmú ayé ẹ jọ̀ọ́ abiyamọ ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ jọ̀ọ́ wàhálà ò ní dé báyìí àwọn kan lọ́la àwọn ọmọ yìí ẹ dákun ẹ bá tú wọn lẹ̀ ẹ dákun torí Ọlọ́run ò ní sọ ọmọ nu ìgbé ẹkún kò ní sọ nínú ilé wa insha Allah rahman bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí ojú tẹ fi wò mí yìí ò ní fọ́ o etí tẹ fi ń gbọ́ mi yìí etí yìí ò ní di insha Allah rahman ẹ̀yìn káà náà subscribe sórí péjì yìí Imam Olúwakẹ́mi TV lórí YouTube ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú ògo ọba Allah subhanahu wa ta'ala ìgbé ẹkún kò ní sọ nínú ilé wa o insha Allah rahman ẹ dákun àdúrà tí Ọlọ́run sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú Al-Qur'an àtú àdúrà yìí náà lẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń wò báyìí ẹ dákun ẹ jẹ́ ká náà gbé àgé àlùwàlá wa ẹ jẹ́ ká mọ rántí àwọn ọmọdé yìí ẹ jẹ́ ká rántí àwọn òbí wọn ẹ jẹ́ ká rántí àwọn ará ilé wọn ẹ jẹ́ ká rántí àwọn mọ̀lẹ́bí wọn ká tẹ̀ máa sọ gbólóhùn jáde lẹ́nu àyá Al-Qur'an ni o kì í ṣe creative prayer o àyá Al-Qur'an ni o tẹ́yìn bá ṣe wallahi summa billahi alladhi la ilaha illa huwa ẹni ọ̀là kó onú gbèkú ayé insha Allah rahman ẹ dákun gbogbo ẹ̀yin tẹ̀ ń pèrè ayé bandit náà ẹni ìyá máa ń lọ́pọ̀lọpọ̀ wọn ẹni ìyá ni wọ́n o wàláì yìí tẹ̀ ń pèrè ayé ransom ọ̀dájú èyẹ ni wọ́n wàláì ọ̀dájú ni wọ́n wàláì ọ̀dájú èyẹ ni wọ́n kéèyàn kan mú ọ̀bẹ kí o sì gbélé ẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ yàn kẹ́ni ó sì kú ẹni wọ́n ti máa béèrè owó ransom lọ́wọ́ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ wàláì ọ̀dájú èyẹ ni wọ́n ẹ dákun gbogbo ẹ̀yin tẹ̀ bá ń wo kinní yìí ẹ jẹ́ ká náà máa ṣàdúrà ẹ jẹ́ ká gbé àgé àlùwàlá wa tàbá gbé tẹ́ ẹ jẹ́ ayé náà fìl táwọn pè ní supplication prayer káàkọ́ ṣe istighfar táwọn pè ní astaghfirullah láti lè máa bọ́dí kò nú ẹ̀sìn Ọlọ́run lẹ́yìn eléyìí káwá ṣe àdúrà tí mo fẹ́ wì í àyá Al-Qur'an mi mo sọ fún wa náà lẹ́ẹ̀kan ká máa ṣe lórí àwọn ọmọ tí wọ́n gbé lọ yìí ká ṣe lórí àwọn òbí tí wọ́n gbé lọ yìí ká ṣe lórí àwọn tá a rí mọ́ yìí táyà wá sì ń jápé wọ Ọlọ́run bó wọn ti fẹ́ tú wọn lẹ̀ tí ó fi kó nínú gbèkùn kì í wá sàwọn bandits nìkan làdúrà ìwúlò fún o ẹnikẹ́ni tó bá wà nínú gbèkùn ayé pé inú gbèkùn ló wà tí ọmọ ẹsẹ̀ tó náà bá ń ṣe àdúrà yìí wallahi summa billahi alladhi la ilaha illa huwa ọba Allah yọ lẹ́ni ẹ̀kọ́ mẹ́ pàṣẹ àwọn òyì ẹja àna ọmọ bò dálẹ̀ ẹja fọn káàkiri kó dé London kó dé America kó dé US ó máa fọn káàkiri gbogbo àwọn Muslim platform ẹja sọ síbẹ̀ ẹja share síbẹ̀ ẹ wá wò tó wọ́n sì fún wa lóore ẹja mú takàdá wa o táwa ní mú takàdá wa dára tán ká dẹ̀ mú gègé kọ̀wé wa náà kí náà làdúrà yìí àyá Al-Qur'an ni Ọlọ́run lò ó fún kan lára àwọn ànábì rẹ̀ ni gbogbo ànábì ta ní wọ́n jẹ́ 124,313 ẹlẹ́yìn sáárì ìjòkè ànábì ni ó yẹ ká lè sọ fúnra wa ṣùgbọ́n nínú wọn lọ́lọ́run ti lo àyá yìí kan ṣoṣo fún ànábì tí a fẹ́ mú àyá yìí náà wá ṣé àwọn ilé ṣe àdúrà yìí wallahi summa billahi alladhi la ilaha Ọlọ́run làákó ń bẹ̀ kí náà làdúrà náà a sọ pé bisimilahi rahmani rahim sáàtì kọ́lẹ̀ tó báyẹn ẹ̀yìn kí n tuntun pé bisimilahi rahmani rahim wallahu mukhrijum ma kuntum taktumun ẹ̀jẹ̀ tuntun wí o wallahu mukhrijum ma kuntum taktumun pẹ̀lú àna Ọlọ́run insha Allah ìpè kíkpè tá a náà bá ní ìpè níjà tá a náà bá ní wàlá Ọlọ́run fi wá borí ẹ̀ insha Allah ẹja ṣá rẹ̀ kọ́mọ̀ máa já wa nìkan bákan náà àdúrà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó tẹ̀lé pé tí nǹkan bá le kókókó ìdí ẹ̀ máa fi jẹ́ kí nǹkan yẹn ó lè já sí rọrùn tí ó fi lọ́rùn òun náà làdúrà yìí o ẹlẹ́kọ̀ọ́ tó akẹ́mi tó gbé dé is an authentic prayer by the prophet of Allah Muhammad sallallahu alayhi wa sallam kí ló làdúrà náà pé Allah bisimilahi rahman rahim Allahumma la sahla illa ma ja'altahu sahlan wa anta taj'al hasna iza shi'ta sahlan bó ti jẹ́ nìyẹn bàbá wí díẹ̀díẹ̀ kẹ́lẹ́ bá a rí kọ́ dáadáa kí náà làdúrà yìí náà ni pé Allahumma la sahla illa
illa ma ja'altuhu salan wa anta taj'al asina isa shita salan bó sì jẹ́ nìyẹn. Allah kẹta oní ń bẹ nínú àyá al-Qur'an tọ́lọ́run sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé bismillahir rahmanir rahim rabbana atina min laduka rahmata wa hayyi lana min amrina rasadan. Àdúrà yìí dáa púpọ̀. Àyá al-Qur'an kínní àtìlẹ́kẹta tí mo wí èyí tó wà láàrin bẹ̀ làdó ń sẹ́ńlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú ògo tọ́lọ́run ìgbẹ́ ẹkún kò ní sọ nínú ilé wa o insha Allah ẹ ṣáà rẹ̀ ẹ bò dálẹ̀ pẹ̀lú ògo tọ́lọ́run àwòrán ànúgbà insha Allah.